fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdún rí àjùrìbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní èyí tí a tó rí gbà láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Orí ètò ojúmọ́ aláyọ̀ lẹ́jà sí níkànnì amóhùnmáwòrán BGI TV èyí tí ń ṣe ọjọ́ ajé àfilé gbogbo wa ṣe gbùgbé láṣẹ ọba mi aláwùrábí. Ṣáájú ohun gbogbo ọ̀tẹ̀ ló ń jẹ́ ìnúpè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá ń dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi, fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí o. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà, láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Kókó àkọ́kọ́ máa ṣe máa mú wá sí ti ìgbòyìn náà ni wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbóṣùbà káre fún gómìnà tó wọlé o ní ìpínlẹ̀ Èkìtì. Ta ló wọlé? Ẹ gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Wọ́n ní ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà òun ló mà ti fa bí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ṣe ń kojú ìṣòro ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ lásìkò yìí. Ibo lọ̀rọ̀ dé dúró? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, nǹkan kan ṣẹlẹ̀ tó mú kí Ọmọyẹlé Sowore bu ẹnu àtẹ́ lu àjọ tó ń rí sí pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, Ọmọyẹlé sọ ohun tí ọpọ́n súnkàn látàrí bí wọ́n ṣe rán lọ sí ẹ̀wọ̀n. Gbogbo lẹ́gbọ̀ọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ eléyìí, ẹnìkan tó ti fi gbà kan rí jẹ́ gómìnà ló ti sọ di mọ̀ pé ipò tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà lásìkò yìí ó dàbí pé a ti súnmọ́ ìpele ogun ní o lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ gbogbo lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ṣé rí ètò ìdìbò èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì jẹ́ èyí tó dàbí ọjọ́ burúkú èṣùgbó mímọ́ nínú ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà? Ta ló tún sọ eléyìí? Kí ló rí? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. A fẹ́ lọlé àwọn tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lórílẹ̀-èdè South Africa ni wọ́n tún gùn lé ìwọ́de kan o. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká gbóṣùbà káre fún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n tún ṣe gbìyànjú láti ṣe àṣeyọrí kan nípa ti ọ̀rọ̀ àwọn ajínigbé àti àwọn agbésùmọ̀mí. Gbogbo ẹ̀ lẹ́gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ pásítọ̀. Wọ́n ní wọ́n kọlu àgbègbè pásítọ̀ o, wọ́n sì jí àwọn èèyàn kan gbé ní ilẹ̀ Yorùbá ní o. Ẹ gbọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o lórí ẹni tí ń ṣe ọmọ kékeré kan tí àṣìta ìbọn ó bà. Ẹ gbọ́ gbogbo lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wo ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ agbóhùnsí afẹ́fẹ́ ní iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ògùn ni àwọn agbébọn kọlù ní ilé rẹ̀ o, tí wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Gbogbo ẹ̀ lè máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ a lọ sókè lọ́hùn tá a bá lọ tá a bá dé ká wá máa mú àwọn ìrìn yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ pé ìkàlẹ̀. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, Èdùà Òkè ló dirí ẹwà fákùkọ o. Bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +2347038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ láwùjọ. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.
ó yá ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbàbọ̀ a fẹ́ máa fún yín ní àwọn ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí gómìnà Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì látàrí bó ti ṣe gbígbá orókè níbi ètò ìdìbò yìí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ iléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà tó sì sọ ọ́ di mímọ̀ pé àṣeyọrí èyí tí ó mú ariwo dání ní eléyìí gẹ́gẹ́ bó ṣe wáyé ní ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé. Eléyìí sì fi hàn wípé àwọn èèyàn ní ìgbàgbọ́ nínú ìtẹ̀síwájú àti àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣèjọba àwarawa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá rọ gómìnà Oyèbánjí wípé kó tẹ̀síwájú látàrí bó ṣe ṣe àṣeyọrí yìí gbogbo ohun tó ti ń bá bọ̀ kó má rẹpẹtẹ kó má tẹsẹ̀ dúró láti rí i pé ó ṣojú ṣe rẹ̀ fún gbogbo àwọn ará ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bó ṣe sọ dìímọ̀ pé àṣeyọrí ni kó máa lépa o ní ọdún mẹ́rin tí ìgbà tí a wà yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ti fi léde. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá gbé òṣùbà káre fún gbogbo àwọn ènìyàn tó kópa níbi ètò ìdìbò náà tí wọ́n sì sọ dìímọ̀ pé ẹ ti ń ṣe ojúṣe yìí o nípa ti ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì sọ dìímọ̀ pé àsìkò rèé láti gbárùkù ti gómìnà yín o ó tún lè ṣe ju ti àtìẹ̀yìn wá lọ ní ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Bákan náà sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ yóò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba Èkìtì láti rí i pé àwọn náà wọ́n ṣe ohun tí ó dáa fún àwọn ará ìlú wọ́n sì gbàdúrà fún ọgbọ́n ìmọ̀ òye okun àti àwọn nǹkan kan fún àwọn ènìyàn tí wọ́n dàbí gómìnà Oyèbánjí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Wọn ò gbàgbé àwọn àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbóṣùbà káre fún àwọn náà ní pé ẹ̀yin náà ẹ ti ṣe dáadáa nípa ti ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o ẹ wá gbọ́ o ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n sọ pé àwọn akẹ́kọ̀ọ́ kan ni wọ́n mà ti ń ṣe bẹ́ẹ̀ fà sẹ́yìn wípé àwọn ò lọ sí ilé ẹ̀kọ́ mọ́ o àti wípé wọn kò fẹ́ lọ ilé ẹ̀kọ́ látàrí àwọn ìṣòro kan èyí tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Tá bá sọ̀rọ̀ nípa ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní káàkiri ìpínlẹ̀ kan ní ìlú Minna ni àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn alágbàtà ti ń kọminú lórí bí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ṣe ń gbòde kan lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀bí. Ìpè ní báyìí ó ti wá di wípé ó ti tàn dé àwọn apá ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Ẹdó, Ẹnúgu, Èkó, Ògùn, Imo àti olúùlú ilẹ̀ wa Àbújá. Ìpè àwọn ìkọlù tó ń wáyé sí àwọn ilé ẹ̀kọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan ló ti dàbí ohun ìdúnkokò tó sì dàbí wípé àwọn nǹkan wọ̀nyí kò fẹ́ lọ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ènìyàn kan lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi wá sọ di mímọ̀ pé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ o wípé kí eléyìí má tún dá ìbẹ̀rù bójó sí àárín ìlú. Ìpè níbi tọ́rọ̀ dé dúró yìí ìbẹ̀rù yìí ó ti ń fa kí àwọn akẹ́kọ̀ọ́ má wọ́n sí ilé ẹ̀kọ́ mọ́ o àti wípé ètò ìgbaniwọlé ní àwọn ilé ẹ̀kọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan ló ti dàbí pé ó ń dínkù báyìí o. Ẹ wo wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹjẹ́ àtẹ̀síwájú ó di ọ̀dọ̀ Ọmọyẹlé Sowore tó jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú AAC ni ó ti bu ẹnu àtẹ́ ìlú àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn akẹgbẹ́ wọn wípé bí wọ́n ṣe ń ṣe àwọn èrò ọkọ̀ yìí ni ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ìdádúró ṣe ń wá. Ọmọyẹlé Sowore ẹni tó sọ ilé ìdí mímọ̀ lójú òpó abẹ́yẹfò Twitter X rẹ̀ èyí tí ó fi léde nígbà tí ó fẹ́ rìnrìn àjò láti ìlú Èkó lọ sí ìlú Òwèrè. Níbẹ̀ ni ó ti kojú gbogbo àwọn nǹkan wọ̀nyí tó fi rí àwọn ènìyàn mìíràn tí wọ́n dúró tí wọn kò tètè dá wọn lóhùn ló fi wá bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu àwọn ará bíi wípé wọn mọṣẹ́ wọn o wọn ṣe ojúṣe wọn lórí ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore náà ni wọ́n ti sọ di mímọ̀ pé ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ni wọ́n ti pa á láṣẹ wípé kí wọ́n lọ dá Ọmọyẹlé Sowore jókòó sí ọgbà àtúnwàṣe tó wà ní Kùjé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó ti di ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí kí wọ́n tó tún ṣe nǹkan lórí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn tí wọ́n dájọ́ yìí Ọmọyẹlé Sowore ni ó ti wá ń sọ̀rọ̀ wípé nígbà tí mo wà ní ọgbà àtúnwàṣe nígbà tí n bá wà ní ọgbà àtúnwàṣe yìí màá máa fi àkókò náà máa ṣe àwọn kan nípa ti àwọn ará ìlú gẹ́gẹ́ bí Ọmọyẹlé Sowore ṣe ti sọ eléyìí di mímọ̀ lásìkò tí wọ́n ṣe ìdájọ́ rẹ̀ wípé ó yá o kò lọ lo ọjọ́ díẹ̀ ní ọgbà àtúnwàṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá ẹ jẹ́ ká lọ sí
ọ̀dọ̀ gómìnà kan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Kaduna ni o, Ahmed McCarthy. Òun ló ti pagi ìkìlọ̀ wípé bí nǹkan ṣe ń lọ yìí o nípa ti ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà a mà ti ń súnmọ́ ìpele ogun ní orílẹ̀‐èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. McCarthy, ẹni tí ó sọ ilé ìgbìmọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Kaduna lópin ọ̀sẹ̀ yìí, ni ó ti kọminú lórí ìjínigbé, ìpànìyàn àti ìkọlù àwọn agbésùmọ̀mí káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà, tó sì sọ ọ́ di mímọ̀ pé bí nǹkan ṣe dé dúró lásìkò yìí ó léwu púpọ̀ o. Ó yẹ kí gbogbo àwọn ènìyàn alẹ́ lọ́rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n jókòó kọ́fí ikùn lókun láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò yìí ní orílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó jẹ́ èyí tí ó ti dàbàrú ìṣèjọba àwarawa, ó ti ṣe ìpalára fún ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. ẹni yìí sọ̀rọ̀ ohun ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn The Nation lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìpínlẹ̀ Èkìtì ni mo wà lásìkò yìí látàrí ọ̀rọ̀ ètò ìdìbò tí ò tí ì kásẹ̀ nílẹ̀ báyìí nípa bí àwọn èèyàn ṣe ń dá sí lọ́tùn ń dá sí lósì. Wọ́n ní ẹni tí ń ṣe adíje dupò gómìnà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú ADC Dáre Abẹ́jídé, òun ló ti gbéná wojú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì o, tó sì ṣe àpèjúwe ìlànà náà gẹ́gẹ́ bí èyí tó dàbí ọjọ́ burúkú èṣùgbó mímu fún ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Abẹ́jídé, ẹni tó sọ ilé ìgbìmọ̀ lásìkò tó fi ara hàn lórí ètò amóhùnmáwòrán kan ní iléeṣẹ́ amóhùnmáwòrán, níbẹ̀ ló ti sọ dímọ̀ pé ẹ wò ó, àṣeyọrí tí ó gbé gómìnà Oyèbánjí débẹ̀ ló jẹ́ èyí tí ó lọ́wọ́ ejò nínú o, gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé lákọ̀ọ́kọ́ ètò ìdìbò náà ó burú jù nínú ìwé ìtàn ìpínlẹ̀ Èkìtì. Gbogbo ohun tó wáyé ní àná kò dá fún ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó jẹ́ ọjọ́ tí ó jẹ́ pé àwọn kan ò dọ́gba, àwọn kan wọ́n dàbàrú oríṣiríṣi àwọn nǹkan ni òun lè fi sọ ọ́ di mímọ̀ wípé kò ṣe ohun tó tọ́, wọn ò ṣe ohun tó yẹ láti jẹ́ kí àwọn èèyàn ṣe ojúṣe wọn nípa ti ètò ìdìbò ní ìpínlẹ̀ Èkìtì, gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n dọ́gbọ́n sí o, wọ́n dọ́gbọ́n sí ń pé gbogbo àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti ṣe kíni, ni wọ́n ti dọ́gbọ́n sí àwọn nǹkan wọ̀nyí. Kódà wọ́n tó àsìkò kan wọn kò jẹ́ kí àwọn ṣe ètò ìpolongo mọ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. ẹni yìí wá sọ dímọ̀ pé àjọ elétò ìdìbò, gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde rẹ̀ wípé Oyèbánjí lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC ló ti wọlé, ó jẹ́ ohun tí ó burú jù fún àwọn nítorí pé kì í ṣe bí àwọn ṣe lérò nìyẹn. ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn inú ìwé ìròyìn Punch lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́. ẹ já lọ sókè lọ́hùn-ún, tá a bá lọ tá a bá dé kí wàá máa yànnà àwọn ìrìn tó kù fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ pé kalẹ̀. Èmi ni Aláyélúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, níbi tá a wáyé láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó yá o, ẹ jẹ́ n sọ dímọ̀ fún yín pé ìpolówó ọjà làgúnmu owó. Ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ́rìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ó yá o, ẹ jẹ́ ká sọ dímọ̀ fún yín pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí nìkẹyìn gbàdé ẹ̀ka ìpolówó ọjà wa nìkan ni amóhùnmáwòrán
BGI TV. Ó yá o, ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká tẹ̀sí ọ̀pọ̀ ìwájú. Ìròyìn eléyìí ló ṣe bẹ́ẹ̀ ló kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbogbò tí wọ́n wà lórílẹ̀-èdè South Africa lénìí tí ń ṣe ọjọ́ ajé ni wọ́n máa gúnlé ìwọ́de kan látàrí bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń tẹsẹ̀ dúró láti wá kó àwọn kúrò ní orílẹ̀-èdè South Africa padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣẹ̀lẹ̀ xenophobic èyí tí ó ń wáyé ní orílẹ̀-èdè náà. Àwọn olùwọ́de yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kóra wọn jọpọ̀ sí ọ̀dọ̀ àjọ kan tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Pretoria. Níbẹ̀ ni wọ́n ti ń sọ dímọ̀ pé ẹ wo a fẹ́ mọ ìrètí wa, ṣé ẹ ṣì ń bọ̀ wá kó wa àbí ẹ lè kó wa mọ́ ká mọ bá a ṣe fẹ́ rìnrìn àjò wa. Nínú fọ́nrán kan yìí tó ti gbòde kan èyí tí wọ́n fi léde ni àwọn arábì tí ń pariwo we won't go we no go gree, àwọn fẹ́ lọ àwọn ò ní gbà, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mímọ̀ wípé ẹ ti wá kó àwọn ìpele àkọ́kọ́ kí ló dé tẹ̀ sí wá kó àwa tó kù, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé a ṣì wà lórílẹ̀-èdè South Africa o àti mọ̀ bí nǹkan ṣe fẹ́ rí fún wa nítorí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọn kò tí wàá kó wa o. Wọn ní orílẹ̀-èdè Ghana, orílẹ̀-èdè Zimbabwe, Malawi ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n sì ti ń kó gbogbo àwọn ènìyàn wọn kúrò lórílẹ̀-èdè South Africa. Wọ́n ní ṣáájú ọjọ́ tó jẹ́ ọjọ́ ìgbédeke tí gbogbo wọn fẹ́ lò ní orílẹ̀-èdè South Africa ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà fi jáde láti wá sọ dímọ̀ pé ẹ wo ibi tọ́rọ̀ dédùn yìí ẹ wá kó àwa náà fẹ́ padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Eléyìí ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣeyọrí àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn ọmọ ológun kan ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe àṣeyọrí kan ní ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Katsina látàrí bí wọ́n ṣe kọlu àwọn agbésùmọ̀mí. Wọ́n dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé o, wọ́n sì pa àwọn ènìyàn bí afurasí agbésùmọ̀mí. Kódà wọ́n rí àwọn èròjà ogun wọ́n gidi gbà padà lọ́wọ́ àwọn aráabí yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọmọ ológun wípé ọjọ́ 21 oṣù tí a wà yìí, ọjọ́ 22 oṣù tí a wà yìí ní eléyìí wáyé ní ìbámu ìgbìyànjú àwọn láti máa gbógun ti ìwà ìgbésùmọ̀mí ní apá gúúsù apá àríwá ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní òní ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn kọlu àwọn aráabí yìí ní ìpínlẹ̀ Sokoto látàrí pé àwọn gbọ́ ojúlówó ìròyìn kan. Wọ́n ní àwọn vigilante náà wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwọn láti rí pé àwọn finá mọ́ àwọn oníwà ọ̀daràn yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ sí iwájú láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ wọn wípé gbogbo àwọn ẹni wọ̀nyí ni àwọn kọlu, kódà àwọn orí àwọn èèyàn kan mú balẹ̀ ní agbègbè náà. Wọ́n ní àwọn tó rí àwọn ènìyàn kan padà níbi tí àwọn aráabí yìí fi orí pamọ́ sí tí wọ́n sì wá sọ lákòótán wípé ẹ̀yin ará ìlú ẹ lọ fọkàn balẹ̀ o àti ìdúró a sì ń gbé ìgbésẹ̀ lórí wípé a fẹ́ ṣe àṣeyọrí náà délẹ̀ nípa ti ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àlàáfíà la wá fún yín o, àwọn ò sọ wípé àníṣe o, a gbìyànjú tiwa lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí, ìjínigbé àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Punch lẹ́ọ̀ tí rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o, ó di ìpínlẹ̀ Ondo. Kí ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo? Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni wọ́n ti sọ dímọ̀ pé ní alẹ́ àná ni àwọn oníwà ọ̀daràn kan tí wọ́n jẹ́ afurasí ajínigbé ṣe bẹ́ẹ̀ wọ́n kọlu ìlú Ọ̀wọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Àbáyọ̀mí Jímọ̀ ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde ní àárọ̀ òní wípé àwọn wọ̀ yájà pẹ̀lú àwọn aráabí ní agbègbè náà wípé àwọn ajínigbé yìí 6 ni wọ́n tí wọ́n sì jí alága ìjọ Kristẹni ìjọ ti àwọn Kristẹni chairman of Ọ̀jàná New Area Pastor Taiwo ni wọ́n sọ wípé wọ́n jí gbé o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ti fi ìléde ní pé nǹkan bíi aago 7 kọjá ìṣẹ́jú 5 alẹ́ àná ni àwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí o tí àwọn sì bọ́ sí ojú iṣẹ́. Wọ́n ní kódà àwọn ẹni wọ̀nyí wọ́n rí pásítọ̀ yìí wọ́n rí jí gbé lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní nígbà táwọn yóò fi débẹ̀ àwọn aráabí yìí wọ́n ti ba ilẹ̀ jẹ́ o, kódà àwọn wọ̀ ìyájà pẹ̀lú wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní ẹni yìí gangan ni wọ́n gbìyànjú láti rí mọ̀lẹ́bí rẹ̀ padà láyọ̀ àti àlàáfíà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n sì ti mú wọn lọ sí ibòmíràn níbi tí ètò ààbò ti dájú fún wọn. Ẹ wò àwọn ajínigbé wọ́n kọlu agbègbè pásítọ̀ o, Ọlọ́run ló kó pásítọ̀ yọ. Nínú ìwé ìròyìn Daily Post lẹ́wọ́ ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o, ó di ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ di mímọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀
arákùnrin ẹni ọdún 14 tí a sì ta ìbọn bá Ezekiel Ọlápàdé ni wọ́n pe ẹni tí ń ṣe ọmọdékùnrin yìí ó tí wọ́n ṣe ikú pa. Kódà ẹnìkan náà tún fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn Ìlóbù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ sí iwájú wípé Ọlápàdé yìí ni ọta ìbọn ni ó ṣe bẹ́ẹ̀ ni ó bá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí ló sọ di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ yìí tí àwọn sì fi dá àwọn ará ìlú lójú wípé àwọn yóò rí ẹni tó ṣiṣẹ́ láabi yìí, àwọn yóò gbìyànjú láti rí pé àwọn rí wọn mú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ sí iwájú wípé àwọn ẹni wọ̀nyí, ẹnìkan ṣojú mi kòró wípé àwọn agbébọn ìròyìn wọ̀nyí ni wọ́n kọ́kọ́ kóra wọn jókòó sí ìjọba ìbílẹ̀ náà kó tó di wípé wọ́n ráyè láti wọ àwọn ibì kan tó fi wá di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn ènìyàn kan. Iléeṣẹ́ ọlọ́pàá wá sọ di mímọ̀ kódà àwọn èèyàn kan wọ́n ní ìfarapa látàrí àwọn nǹkan wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní èèyàn kan náà tó sọ di mímọ̀ pé aṣọ olóṣèlú ni àwọn aráabí yìí wọ̀ o nígbà tí wọ́n ṣiṣẹ́ láabi yìí. Gbogbo ẹ̀ ẹ rí nínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́tùríkà níbẹ̀. Ó yá o, ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ògùn. Àwọn agbébọn yìí wọ́n tún ṣe ọṣẹ́ o. ẹnìkan tó ti fi ìgbà kan ní jẹ́ agbóhùn sí afẹ́fẹ́ ní iléeṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ògùn, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kìtàn Òyèsìkò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ní ilé rẹ̀ ní ìyànà Àgọ́dọ̀ Owódé Ẹ̀gbá ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí ti ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ní ọjọ́ Àìkú Sunday àná. Ó ní ẹ wò ó, àwọn ará agbègbè yìí ni wọ́n ké gbàjarè o nígbà tí wọ́n gbọ́ oríṣiríṣi ìrìn àjò àbí ìrìn àjèjì ní agbègbè náà lọ́jọ́ Àìkú Sunday kó tó di wípé wọ́n gbọ́ wípé àwọn aráabí yìí wọ́n ṣekú pa ìyá yìí ní gbòǹkẹ́lẹ́ o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òkú ẹni yìí ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti rí gbà padà ní agbègbè ilé rẹ̀ kó tó di wípé wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ sí iwájú wípé iṣẹ́ ìwádìí ló máa ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti wà lẹ́nu iṣẹ́ ìwádìí o. Alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá Bọ̀dé Ọ̀jájùní ló ti pa á láṣẹ wípé kílẹ̀ tún dúró dè, ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní kíákíá o. A gbọ́dọ̀ rí àwọn tó ṣiṣẹ́ láabi yìí, a gbọ́dọ̀ rí wọn mú o. Bákan náà ni wọ́n fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ẹbí olóògbé àti ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ ìkànsí ara ẹni iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ ti ìpínlẹ̀ Ògùn OGTV lórí ẹni yìí tí ó jáde kúrò láyé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o, láì dènà pẹ́nu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, ẹ jẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ti gbọ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe gbóṣùbà kárí fún gómìnà Oyèbánjí látàrí bó ṣe jáwé olúborí níbi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ, kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ o wípé ìṣòro tí ń kojú àwọn ilé ẹ̀kọ́ lọ́kọ̀ọ̀jọ̀kan ló ti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ máa fà sẹ́yìn o láti sọ pé àwọn fẹ́ lọ sí ilé ẹ̀kọ́. Irú kí leléyìí lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ọmọyẹlé Sowore bu ẹnu àtẹ́ lu àjọ tó ń rí sí ọkọ̀ pápákọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ ṣe dáadáa tó látàrí mẹ́ṣe dá àwọn èèyàn dúró sójú kan tí ẹ wá yọjú sí wọn. Eléyìí ni Ọmọyẹlé Sowore sọ tó fi bu ẹnu àtẹ́ lu àjọ NCCA. Bákan náà ó di wípé wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún Ọmọyẹlé Sowore o wípé kí wọ́n sì lọ sọ sí ẹ̀wọ̀n náà kó fi ní kí àwọn ọ̀rọ̀ kan fi ní ìyànjú. Kí lẹ rí sọ̀rọ̀ yìí, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹni tó ti fi ìgbà kan ní jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà, a ti súnmọ́ ìpele 20 o ní orílẹ̀-èdè Nàìjíríà tá a bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ yìí. Yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. Ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé ẹni tí ó jẹ́ adíje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú ADC ní irọ́ o, òun ò gba èsì ètò ìdìbò tí ó wáyé àti pé ọjọ́ yìí ó dàbí ọjọ́ burúkú òṣùgbómimu ni, ọjọ́ tí ò dá ní rárá fún ìṣèjọba àwarawa. Ṣé lóòótọ́ ni? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ o, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà lórílẹ̀-èdè South Africa ni wọ́n ti ń pariwo ẹ wá kó wa o, ilé tó lọ afẹ́ lọlé nípa ti ìkọlù tó wáyé lórílẹ̀-èdè South Africa. Kí lẹ rí sí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní.
ìròyìn eléyìí ló tún dá lórí ohun tó ní ṣe pẹ̀lú àṣeyọrí àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ṣe kọlu àwọn agbésùmọ̀mí ajínigbé ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mú wọn balẹ̀ o bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rí àwọn èèyàn kan gbà padà tí wọ́n ti kó sí àkóló wọn kílẹ̀ rí sí eléyìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Wọ́n ní àwọn agbébọn yìí ni wọ́n ya wọ agbègbè pásítọ̀ kan ní ìlú Ọ̀wọ̀ o tí wọ́n gbìyànjú láti jí gbé lọ ṣùgbọ́n Ọlọ́run kò fún wọn ṣe ẹ wò ó àti mo wá sétí ìgbọ̀nyín kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí àṣetán ìbọn tó bá ẹni tí ń ṣe ọmọ kékeré ẹni ọdún 14 wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí gangan ẹ fẹ́ kà á ẹ ti gbọ́ bá a ṣe kà sí ti gbọ̀nyín ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section. Ẹni tí ń ṣe òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì nílé iṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ ìkànnì amóhùnmáwòrán ti OGTV ni àwọn èèyàn kan máa ṣekú pa ní ilé rẹ̀ ní Owódé Ẹ̀gbá ló ti ṣẹlẹ̀ wọ́n dẹ̀ sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí gbogbo àwọn nǹkan wọ̀nyí kílẹ̀ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa oníyàn ṣe wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣewọ́ òní bàjẹ́ níbi làwọn rí mọ̀ fún ti ìròyìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ amúbọ̀ ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV Òdùnnímí mi kì í ṣe àìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ ọlọ́nàbọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire kàbìtì. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ẹ jẹ́ kí n máa mú wá sí etí ìgbọ̀nyín tá a bá ń sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé Yorùbá bọ̀ wọ́n ní ilé láti ń kẹ́ṣọ̀ọ́ ròde nípa ti ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ní àárọ̀ òní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà William Ekong ló ti sọ dímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa ni wọ́n yẹ lẹ́ni tí ń tẹ̀síwájú níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Bafana ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n mú ipò kíní ní ìsọ̀rí ìpele ikọ̀ tí àwọn agbábọ́ọ̀lù kò mẹ́sẹ̀ yọ láti rí pé àwọn náà lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé láti ọdún 2010 ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà tí ó kùnà láti lọ fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n pàdánù sọ́wọ́ orílẹ̀-èdè DR Congo níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí William Ekong wá sọ di mímọ̀ pé pẹ̀lú ohun tí wọ́n ń ṣe lásìkò yìí ẹ má jẹ́ ká àti sọ wípé ó ti tán fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa wọ́n sì lè tẹ̀sí ọwọ́ iwájú ẹ má gbàgbé wípé lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tí a wà yìí ní orílẹ̀-èdè South Africa yóò máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́kẹta kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Korea níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹ jẹ́ ká wo ohun tó máa ṣẹlẹ̀ sí àwọn ará bíyì ẹ jẹ́ ká kúrò níbẹ̀ Anthony Joshua àti Tyson Fury ní ẹnìkan tí ó jẹ́ ọ̀kan lára àwọn alátìlẹyìn Frank Warren ni ó ti sọ dìmọ̀ pé a ò tí mọ ibi tí ìjà náà yóò ti wáyé o ìjà láàrin Tyson Fury àti Anthony Joshua àti lè sọ ní pàtó ìpè bí báyìí ni yóò ti wáyé ẹ má gbàgbé ìpè ìjà yìí ní ọ̀pọ̀ àwọn èèyàn tí fi ojú sọ́nà sí ìpè yóò wáyé nínú ọdún tí a wà yìí Warren ẹni tí ó wà lára ọ̀kan lára àwọn ẹni tí wọ́n ṣe àgbélárugẹ fún irúfẹ́ ìjà yìí ló ti wá jáde sí gbangba wálíà ìpè a sì ń gbéyẹ̀wò ní o bóyá ìlú United Kingdom àbí orílẹ̀ Saudi Arabia ìjà yìí ò ti wáyé kódà a sì ń wo Las Vegas United States fún ìjà láàrin Anthony Joshua àti Tyson Fury bí gbogbo ẹ̀ bá ṣe rí a máa fi tó àwọn ènìyàn létí ẹ má jẹ́ kí wọ́n ṣì yín lọ́nà o kò tí ì sí ibùdó kan fún ìjà láàrin Anthony Joshua àti Tyson Fury ẹ̀dẹ̀ má gbàgbé pé tó máa di ọjọ́ 25 oṣù tí à ń wò lọ́nà yìí ni Anthony Joshua yóò máa kojú Christian Perenga níbi ìjà àkọ́kọ́ rẹ̀ yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abìyẹn ẹ wá gbọ́ ọ̀pọ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ní ilẹ̀ òkèèrè ni wọ́n ti ń fìfẹ́ hàn sí agbábọ́ọ̀lù ọwọ́ iwájú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Anchor Adams pẹ̀lú bí agbábọ́ọ̀lù náà ṣe dáadáa sí wọn ni kódà àwọn tí wọ́n wà lórílẹ̀-èdè Italy
wọn ò tí ì jáwọ́ o lórí ọ̀rọ̀ Anchor Adams pé àwọn fẹ́ ra Anchor Adams wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla tí Anchor Adams wà lásìkò yẹn má gbàgbé ni pé àwọn náà wọ́n ti ṣetán láti ta Anchor Adams tí wọ́n bá rí owó tó ní ìtumọ̀ lórí agbábọ́ọ̀lù yìí. Eléyìí ni wọ́n fi wá sọ di mọ̀ oríṣiríṣi ikọ̀ agbábọ́ọ̀lù ni wọ́n ti yọjú láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ a máa fi tó yín létí. Ẹ jẹ́ ká tún lọ sọ́dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn ìyẹn Wilfred Ndidi. Ikọ̀ agbábọ́ọ̀lù Besiktas ni àwọn ti fi èròǹgbà tí wọ́n wọ̀ pé a ti ṣetán láti ta Wilfred Ndidi kó máa bá tirẹ̀ lọ ṣáájú sáà tuntun èyí tí ń bọ̀ lọ́nà yìí. Ẹ má gbàgbé pé Wilfred Ndidi ló darapọ̀ mọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yìí láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City ní sáà tí ó kọjá. Ní báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City ni wọ́n ti ṣetán láti ta Wilfred Ndidi pẹ̀lú mílíọ̀nù 10 euro gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ṣe ti sọ dímọ̀ pé òun ò ní lọ́kàn o láti ṣe àmúlò Wilfred Ndidi ní sáà tó ń bọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Besiktas. Ẹ jẹ́ ká wò ó bí gbogbo yóò ṣe rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Besiktas àti Wilfred Ndidi. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. Ó dín ní ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid? Ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn ò tí ì kàn sí ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich lórí ọ̀rọ̀ Michael Olise gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ènìyàn ṣe ti ń gbé ọ̀rọ̀ náà káàkiri lọ́tùn lósì wípé ẹni tí ń ṣe Michael Olise yìí ni ó fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid. Àwọn tí ọ̀rọ̀ náà wá kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n ti jáde wípé kò tí ì sí wípé a ti ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich lórí ọ̀rọ̀ Michael Olise yìí. Bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ àwọn yóò máa fi tó àwọn ará ìlú létí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àgbẹ̀yẹn. Eléyìí kì í máa fi ṣe ìlọ Chelsea ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn ò nífẹ̀ẹ́ sí agbábọ́ọ̀lù kan tí ó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Ethan Nwaneri àti Lucas Bagvaye nínú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham. Àwọn ò nífẹ̀ẹ́ sí àwọn agbábọ́ọ̀lù méjèèjì yìí o. Ó sì ní àwọn agbábọ́ọ̀lù kan tá a ṣe fẹ́ gbé wọlé fún Xabi Alonso nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea gẹ́gẹ́ bó ṣe ń palẹ̀mọ́ fún sáà àkọ́kọ́ rẹ̀. Ẹ má gbàgbé pé Xabi Alonso ní ọjọ́ kìíní oṣù tí a wà yìí ni wọ́n yàn án gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun lẹ́yìn tí wọ́n lé Rosinio kúrò níbẹ̀. Níbi tọ́rọ̀ wá dédò yìí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n ti ṣetán láti ná owó ṣùgbọ́n wọ́n sọ pé gbogbo àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí a ò nífẹ̀ẹ́ sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Oníyan ṣe wọn lọ́ka ṣé gbogbo yín tẹ́ fẹ́ bá wa jẹ́ a dúpẹ́ lọ́wọ́ yín àjọṣepọ̀ ò ní bàjẹ́ níbi làwọn rí mọ́ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV títí dìgbà mìíràn àwa láwọn máa ṣe nǹkan ìṣe wa o eré o eré kan. Amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúrò ń bẹ̀ má gbé kúrò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kún láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.